ìfọ̀lẹ́ láti lọ ìyá ẹni kẹ̀ òun lọ jẹ́ kàndídà kásì wà lákọ̀ọ́kọ́ bí kò báyìí kọjá olùkọ́ tó lè kọjá. àṣetán láti tiẹ̀ lẹ́yìn kó délé ìgbìmọ̀ aṣòfin ta ni wọ́n fẹ́ tì lẹ́yìn Madam Albertine Fagbohun tí gbogbo èèyàn mọ̀ sí ìyá níkẹ́ òǹdíje du ipò láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin lẹ́kùn ìdìbò kọkànlélógún tó sì wà lókè téńté fẹ́gbẹ́ ẹlẹ́ṣin ní àpapọ̀ àwọn ọ̀dọ́ èyí tá à ń pè ní Ajeb ní ìlú ìpínlẹ̀ Mòódání àti gbogbo agbègbè ẹ̀ pẹ̀lú àwọn ìyálọ́jà àparapọ̀ láti ṣe àgbékalẹ̀ ètò ìpàdé ńlá kan léyìí tí wọ́n fi ṣe ìtọ́ka wípé àwọn ń ṣe àtìlẹ́yìn fún olùdíje láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin Madam Albertine Fagbohun ọmọ bíbí Àsèkìdáná lásìkò tí ètò gbogbo bẹ̀rẹ̀ bí a ti kọ ìwé ẹ̀ ọ̀gbẹ́ni Clement Tavizuku èyí tí ṣe adarí gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Ajeb ló gba ọ̀rọ̀ láti sọ di mímọ̀ nínú eléyìí tó fi rọ gbogbo àwọn tí ó jẹ́ ọmọ ìlú wípé ó ti pẹ́ tí àwọn ti wà lẹ́yìn àwọn ẹgbẹ́ òṣèlú ọlọ́kọ̀ òjọ̀kan láti wọn tí wọ́n dé ipò aláṣẹ ní ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ tó sì jẹ́ wípé àwọn kò rí nǹkan rere mú bọ̀ fún Nazareti tí í ṣe ìlú Àjáwọ̀rẹ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àìmọye àwọn tí bàbá wa Honorable Sefu Fagbohun tí wọ́n ti fà sókè eléyìí tí wọ́n ti wà ní òkè téńté látìgbà tó ti pẹ́ nínú ẹgbẹ́ òṣèlú tó sì jẹ́ wípé ọ̀pọ̀ nínú wọn ni kò bójú wo ìlú Àjáwọ̀rẹ̀ di bá a ti ń sọ̀rọ̀ yìí òun ní nǹkan fúnra ẹ̀ gangan òun ni ìyàwó ẹ̀ ṣetán báyìí o láti lọ sílé ìgbìmọ̀ aṣòfin àwọn obìnrin tó wà ń bẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. dọ́n mi mẹ́ yàn lẹ́ mi dò gbé sí sọ́mi. nínú tẹ̀síwájú àwọn tó jẹ́ àgbà òṣèlú nílùú ìpínlẹ̀ Mòódání tí wọ́n ti wà ní ipò délégéèrè tẹ́lẹ̀ rí àwọn náà kò ṣàìtó dúgbòlóhùn tiwọn náà. ṣé báyìí mọ mi fọlí sẹ́ẹ̀fẹ̀ mọ iṣẹ́ mi láàyè mo dání mo mo palẹ̀ mọ́ nìkan kó lóríyè bọ́ sí olóyè náà tó palẹ̀ mọ́ kọ́kọ́ lóníkà tó bọ́ sí bàbá joyè ọdún mẹ́jọ ọdún mẹ́wàá ó ti tó àpọ́lì kọ́mínì ìwé jù sẹ́tró fún náà kó lè tètè kárí ọ̀yítọ́ ní sọ fún bàbá wùyí omi ti ń ṣe politiki ní òyìnbó ẹsẹ̀ kan tán yẹn ti ń dìbò àwọn kọ́kọ́ joyè lákọ̀ọ́kọ́ mo dìbò pẹ̀lú ìwọ̀n mo sì wọ̀ lẹ́yìn ọ̀ náà wọ̀ lẹ́yìn ọlọ́run gu ọlọ́mi ọlọ́run gu omi náà lẹ́mi àwọn iná àwọn afẹ́ palẹ̀ mọ́ nìsín nǹkan kò ní tiẹ̀ hàn ara ìwọ̀n lé ara ọmọ ìwọ̀n lé ọmọ ìwọ̀n ká palẹ̀ mọ́. lọ́lọ́kọ̀ òjọ̀kan ni ọ̀rọ̀ tí ó gbẹnu àwọn ará ìlú lẹ́yìn tí wọ́n fi sọ di mímọ̀ wípé bó bá ti ya igun ó ti ya ọ̀rẹ́ àwọn ṣetán láti ṣe àtìlẹ́yìn tó pọ̀ fún Madam Fagbohun láti dé ipò ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin kó lè bá bójú wo àwọn obìnrin. lákòótán alága ẹgbẹ́ àwọn ọ̀dọ́ tí a pè ní Ajeb ọ̀gbẹ́ni Tavizuku Clement wá gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé lójúbọ̀rọ̀ gbogbo àwọn èèyàn lẹ́yìn ìwé àpilẹ̀kọ tí wọ́n kà sétí ìgbọ́ ará ìlú ẹgbẹ́ láyé tí wọ́n ṣe lẹ́nà ọ̀pá gbòǹgbòǹ iléeṣẹ́ wa. láti 2008 ni a ti kéré ẹgbẹ́ náà láti ti fún akọmpanyé ònìyàn púpọ̀ nílùú ìkànnì yìí gbogbo wọn sì ń jò